Bisi olóde show ìjọba o. What are the beautiful names you call him? Can you tell us some of these beautiful names? Can we put our hands together for him? Hassanat, tell him. Say, I love you. I love you. And I will continue to love you. For the rest of my life. Oya sọ pé bá mi sọ títọ́, olólùfẹ́ mo fẹ́ pẹ̀lú òtítọ́. Mo fẹ́ pẹ̀lú òdodo. Bá mi sọ títọ́, mo fẹ́ pẹ̀lú òtítọ́. Bá mi sọ òdodo. Fún défìlà yẹn fún ẹ fọ̀nà sílẹ̀ jẹ́ kó défìlà fọ́kọ ẹ̀. Thank you. Ẹjọ́ ẹ̀fọ́ náà ẹjọ́ ká ṣe ń tá a fẹ́ ṣe káwọn máa lọ sí wa torí Ọlọ́run. Oya raise it up. Ìyàwó alálùbáríkà kúrò nílò. Hassanat alálùbáríkà kúrò nílò. On your knees, on your knees, on your knees, please. On your knees. Oya bí fún ìyàwó ẹ̀ lọ́wọ́ fún lọ́wọ́ fún lọ́wọ́. Àwùjọ bí ọmọ ní. Oya Funo, Oya Betije, thank you. Oya Manowa Silawa, Manowa Silawa. Thank you. God bless you. You start from here. Bismillah min ash-shaytan rajim. Bismillah ar-Rahman ar-Rahim. Allahu Akbar. Bismillah min ash-shaytan rajim. Bismillah ar-Rahman ar-Rahim. Allah fi say fourth finger. We are shadu as go fi silawa. Èmi ò ní yá láyé ìmọ̀re. Ẹjọ́ tí wọ́n bá ṣẹ́jú àti ṣẹ́tàn. Ṣọ́tì fi silawa. God bless you. One God has joined together. Let's no man put us on the very presenting the latest couple in town.
Ayọ̀, bóyá yà lájà fẹ́ gbé lẹ́tà ọmọ wọn jó. Ẹ jọ torí ọlọ́kan gbé lẹ́tà jó níṣẹ́jú kan, ẹ jọ. Thank you so much, DJ. Thank you so much, DJ. Thank you. Exceptional DJ. Magnificent DJ Shorty. Check. All right. Okay, Kia, please give me a moment to do this. Alhamdulillah Rabbil Alameen. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Your Excellencies, very distinguished guests, ladies and gentlemen, to all of our royal, amazing fathers in the house, our beautiful and excellent mothers in the house, our brothers and sisters, our friends and our family, we'd like to use this moment to welcome each and every one of you to the celebration of love in our family. Ladies and gentlemen, if you check by your time, you will see that it's exactly 30 minutes past 6. Have little time to spend at our reception. Today we are celebrating the barakah of Allah in our family. As Allah says in Surah Al-Rum,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من نفس أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. Allah says in the Quran that part of His signs is that He has created us mankind, both men and women, that we shall pick amongst ourselves beautiful humans as our spouse. And Aminullah has informed the entire family that he has found his own sakina and taskunu ilayha. In the eyes of an amazing woman today, he has found joy and the rahmah of Allah subhanahu wa ta'ala in the eyes of Hassanat. We sincerely apologize on how rowdy our reception might be starting and how we might be rushing us into our reception. Please, let's kindly inform the planning team that the couple has exactly 15 minutes to be ready for their entry, and we shall be dancing in, we shall be celebrating with both families, and we shall be enjoying the night before the start of the after party. My name is Abdul Malik Ashimi. They call me the only Malik, but I'm your MC today. You can call me Malik the MC. My name is not Mr. MC, my name is not Oga MC. Malagbato Anikale ati àwọn bàbá bàbá àti àwọn ọmọ mi wà tó look beautiful and elegant. Akínyìnpẹ̀ káàbọ̀ sí ìgbéyàwó tá ń ṣe lónìí. Torí tí ẹ bá wo ìjókòó ìdàdà máa rí pé ìjókòó alẹ́ tí wọ́n bá wa ṣayẹyẹ lọ́jọ́ tòní, Ọlọ́run ò ní gbàgbé ẹ̀yin náà. Tó bá dijọ́ yẹ ti yín náà, Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àwọn tí a fẹ́ ṣeré ilé ìfọmọ náà àtàláfíà Olúwa máa pa wá mọ́. Àwọn tó máa ń ṣáṣẹ́ àdúrà tí a bá ṣàmì tí ẹ ti bá sọ jókì báwo lẹ ti fẹ́ rẹ́rìn-ín. Ó yẹ ṣàmì. Mo láyọ̀ wa ò ní dìbànújẹ́. Ẹ ṣe kò ní bàjẹ́ fún yín mà. Ẹ bá wọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ọ̀tún yín lápá ọ̀tún yín kejì. Ẹ bá wí fún pé mọ́mì tí yín ò ní bàjẹ́. Ṣẹ̀rí tí ọba rẹ́rìn músẹ́ sí yín tí ọba smile sí yín wàhálà ti wà nìyẹn o. Ẹ̀wẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ní mọ́mì tí yín ò ní bàjẹ́. Ẹ bá ń sọ fún pé mo ò ní fojú sunkún yín. Ẹ bá ń wí fún pé mo ò ní fojú sunkún yín mà. Tínú yín bá dùn láti wà ń bí lọ́jọ́ tó ní ẹ jẹ́ àpàtẹ́wọ́ fúnra wa. Ọmọ pé tí bá ń fún yín ní instruction torí ẹ̀rù tí mo jẹ́ ni o. Àkókò dẹ̀ ti lọ. Mi ì lẹ̀fẹ́ fàsìkò wá fi ráre mọ́. Tí bá ń kó àwọn orin ẹ̀jẹ̀ máa kọ́ tẹ̀lé mi. Ẹ jọ àwọn ẹbí ọkọ máa pọ̀ wọlé tí Òkìkí Adé ń bá mi forin gbé yín wọlé torí àsìkò. Tí bá ní ẹ̀yin tèmi báwo ni o? Ìjẹ́ wà ń bí sí bí. Oh yeah, if somebody from America is called an American, kí lẹ máa ń pa àwọn ará Ìlọrin? Ìlọrin. What do you copy from Ìlọrin o jàre? Ìlọrin. Dá mi lóhùn. What do you call somebody from Kwara State? Quarantine? Quarantine. Kwarian. What do you call somebody from Ọ̀fà? Ọ̀fadís. Dá mi lóhùn. Ọ̀fà ń bá wo? Cameraman mi ò tí gba balance wọn ní kó báyìí. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ torí àsìkò ẹ bá mi pè àwọn ẹbí wọ́n sì wà lórí ìjókòó. Ẹ jẹ́ ká jó wọlé ní pápá tó lọ́jọ́ ti lọ. Òkìkí Adé ayé on standby. Ahmed Zaruk àti Alhaja Zainab Àjọkẹ́ Ahmed Zaruk. Kí ọmọ bọ̀ láàrin ọ̀nà àbáwọlé bí ní pápá àwọn tá a bá tẹ̀lé wọn ká jó wọlé. Torí kò sásìkò mọ́ torí Ọlọ́run àti ànábì ẹ jẹ́ á dìde lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ jọ̀ọ́ kí planning team náà assist mi, ẹ bá mi pè ìyá ọkọ àti bàbá ọkọ. Àwa tí a bá bẹ̀rẹ̀ bí Ahmed Zaruk wa, ẹ jẹ́ àjọjọ́ wá sọ́wọ́ wájú bí láti ẹnu ọ̀nà bẹ̀yẹn ni. Ká ṣe formalities nítorí tí a bá rẹ́ bí àlè bẹ̀rẹ̀ ètò wa ọjọ́ ti lọ torí Ọlọ́run ní pápápá. Àwa tí a fẹ́ rárá lẹ́fẹ́ náà ẹ má tẹ̀ mọ́lẹ̀ ẹ má dá sókè. Ẹ jẹ́ ara máa nọ sínú bọ́ọ̀sì yẹn àbí inú báàgì tó bá pèsè fún yín torí Ọlọ́run ní pápápá. The family of Ahmed Zaruk. Àwa tí a bá bá wọn pátá lẹ́nu ọ̀nà bí ẹ má jẹ́ àrìn jùlọ rárá kára jẹ́ wọlé lóní wẹ́rẹ́wẹ́ kí Òkìkí ọlá fi yes we are here. Should we dance in from there or should we go to the entrance? Which one do we prefer? Àwọn ẹbí Ahmed Zaruk rè
Àwọn ẹbí alálùbáríkà nìyẹn. At the entrance here, yes, yes, yes. Thank you very much. God bless you. Ẹ má jẹ́ àti ẹwọ́ mọ́lẹ̀, ẹ má jẹ́ àdáwó sókè. Àwọn ẹbí Ahmed Zarok nìyẹn. Fàmì jẹ́ bá wá báàgì, ẹ bá wá báàgì, ẹ náwó yẹn sínú báàgì. Ẹ bá mi kí ṣe o, sọ́ni o, yàrá o, ẹgbọ́n náà tóbi, ẹ̀yìn ọ̀kan wà jọ̀bi, èyí bá wà ti kàn, yàrá o, yàrá o, mo fẹ́ bí ọ̀pọ̀ ìyàwó, lójú tó pẹ́ wọlé, yàrá o, ẹ bá bá lọ́hùn tóbi, ẹ̀yìn ọ̀kan wà jọ̀bi, alájì mi rà lọ bí, sọ̀kárí yó, àmẹ́. Ọba ni yájọ́ bí sẹ́dọ̀ àjọkẹ́ olórí ìrìnrìn yálà òwò yálà òwò. Wọ́n ní pé ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé o sòrò ra padà nìlọ. Ẹ bá mi kéjì náà mi ṣẹ́fì mélòó. Ọlọ́láyé lọ́nà ọ̀rọ̀ ọmọ ni ṣẹ́bí mélòó náwó mi ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé o ṣẹ́bí mélòó. Sòrora wá jáde lọ sòrora. Yé lórí ìtẹ̀gbọ́n mọ́ ni ṣẹ́bí mélòó. Ẹgbẹ́ mi kì í ọkọ̀ àdìjà. Àmì ṣẹ́bí mélòó owó lọ́kọ̀ àdìjà. Ló sanwó ọbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó sọ bẹ́ẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé o. Sòrora padà nìkan sòrora. Ẹ bá mi ká Alvaris olórí ìrìn Alvaris ọmọ náírà ló dẹjọ́ wọ́n á dàbí iná wọ́n á jáde náà. Sòrora padà nìkan sòrora. Wọ́n ní wọ́n máa bá bàbá tó ránṣẹ́ o. Wọ́n máa bá bàbá tó ránṣẹ́ o. Torí pé nígbà tẹ ọ̀jẹ̀ bá gbé. Wọ́n ní wọ́n máa bá bàbá tó ránṣẹ́ o. Wọ́n ní wọ́n máa bá bàbá tó ránṣẹ́ o. Torí pé nígbà tó ọ̀jẹ̀ bá gbé. Subhanallah wali aminillah astaghfirullah la ilaha illallah. Bàbá kò ìyẹ̀wò àríyànjú Zakaria. Ẹ bá mi kí bàbá rọ̀ bí àtàdínú Àbújá. Abuja connection fún mi dáadáa. Ó sọ bẹ́ẹ̀ Subhanallah wàlí amínillah astaghfirullah ọ̀gá máa gbé olówó ẹgbẹ́ mi kí yáda orí ògbọ́dọ̀ fọ̀ ádà ó ní oṣù ọlọ́run ògbọ́dọ̀ mi bẹ́ẹ̀. Ọ̀dọ́mọdé olóró tó ń jẹ́ Adá ṣùgbọ́n wọ́n lẹ́nu gbogbo ni. Adá ó ṣe ọlọ́run òǹtọ́jú mi dá. Ọlọ́run ògàrí ẹ̀sán kà á lẹ́nu. Alájí gba bọ́bọ́ ìyàwó Zakaria Alábí ọkọ̀
ń jó olórí ìrìnnì obìnrin yẹn tó ta lẹ́nu aṣọ tó ń wẹ̀ ní gbọ̀ngàn ọ̀tà tó ń wẹ̀ ní gbọ̀ngàn wọ́n ní wọ́n wà rọ̀jú gbogbo àwọn tó rọ̀jú gbogbo rọ̀jú rọ̀jú tó lábẹ́jú rẹ̀ sókè nígbà yẹn tó wọ́n kò sẹ́ni bọ̀dì sórí bó ṣe ọlọ́run gbogbo tó mi dá. ọ̀dọ́mọdé gbogbo súnmọ́dé ní tòsí níbí olóríire yẹn lọ́lọ́rọ̀ bí ó ọ̀dọ́mọdé olówó mi ìyá mi màmá òjìlé aláàbí sọ́lí onígbé sọ́lí 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 olúwa sọ́lí. aláàjì sọ́lí ẹ̀fọ́ wá dá ọlọ́run ní tó yọ̀ ṣú níbi tó padé ọkọ̀ ìyàwó olórí ìrìn orí ẹ̀yìn sórí láàrin ìwé. alájẹsẹ́ ìfẹ́ bí wọ́n bá bàbá ìyàwó dúpẹ́ ẹ̀rìn sórí láàrin ọ̀wá. alájì ìlọrin àkọ́jà ẹ̀rìn sórí ìlọrin ẹ̀rìn sórí láàrin ìwé. alájì sọ́kọ́ sí àlọ́bí ìlọrin àkọ́jà ẹ̀rìn sórí láàrin alájì lọ́dún ẹ̀rìn sórí láàrin ìwé.